kábíyèsí ọlọ́run ọba mi mọ̀mọ́ kí wa lọ́sàn-án tòní lẹ́ẹ̀kan sí i gbogbo ẹ̀yin tẹ̀ náfààní tẹ̀ ń gbọ́ mi ní gbogbo bí yòówù tẹ̀ ti ń gbọ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé ẹ̀rí pé ìgbà tí mo wo orí ètò lọ́sàn-án tòní inú mi ò dùn nínú àwọn nǹkan tí ò jẹ́ kí inú mi ó dùn ni wípé ìwọ tó o bá jẹ́ ọmọ Yorùbá gidi ohun tí ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà kò lè jẹ́ kí inú rẹ̀ ó dùn gbogbo wa la nẹ́bí Nàìjíríà gbogbo wa la ní ará ní Nàìjíríà gbogbo wa la ní ènìyàn ní Nàìjíríà ṣùgbọ́n ní nǹkan bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn làwọn awuyewuye lórí wípé àwọn ọlọ́pàá ń pa àwọn èèyàn pakúpa ó ṣẹlẹ̀ ní Nàìjíríà wọ́n wá ń bá kinní yìí bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ́ẹ̀ tó fi wá di pé àwọn jàǹdùkú wọ́n yí wọnú rẹ̀ àwọn jàǹdùkú tó rí wọnú ẹ̀ yìí wọ́n wá bẹ̀rẹ̀ sí bà gbogbo nǹkan jẹ́ débi pé wọ́n bà iléeṣẹ́ tẹlifíṣàn TV Continental jẹ́ wọ́n bà iléeṣẹ́ BRT àwọn ọlọ́kọ̀ èrò tíjọba gbé kalẹ̀ wọ́n bà á jẹ́ gbogbo àwọn iléeṣẹ́ tíjọba ní nílùú Èkó wọ́n bà ọ̀pọ̀lọpọ̀ jẹ́ àti káàkiri láwọn àyíká Nàìjíríà ń bẹ ẹ̀yin tẹ́ náfààní tẹ́ ń gbọ́ mi káàkiri gbogbo àgbáńlá ayé tẹ́ jọmọ Yorùbá gidi ẹ jẹ́ kí a dára wa padà ẹ jẹ́ ká ronú Yorùbá ronú Yorùbá ronú ṣé tá a bá fẹ́ jagun ṣó yẹ ká bẹ̀rẹ̀ ogun nínú ilé wa ni onílé gíláàsì jagun nínú ilé rẹ gbogbo ohun tá a fi ń yangàn nílùú wa tó ṣèlú Yorùbá a sì fọwọ́ ara wa a sì fi ń bàjẹ́ ẹ mọ iye ọdún tá a fi kọ́ gbogbo àwọn nǹkan tá a bàjẹ́ yìí ṣé iye ọdún tá a fi kọ́ la tún fẹ́ fi kọ́ padà ni ẹ wo iye ọdún tá a fi gbèlú Èkó dúró ṣé ẹ rò pé inú àwọn ẹ̀yà tó kù dùn bílùú Èkó ṣe wà ní wọ́n ń sáré kílùú Èkó bàjẹ́ kí wọ́n lè gbé Àbújá ga wọ́n ń sáré kílùú Èkó bàjẹ́ kí wọ́n lè gbé Kánò ga wọ́n ń sáré kílùú Èkó bàjẹ́ kí wọ́n lè gbé Kàdúná ga ǹjẹ́ tá a bá fẹ́ wá jà ṣó yẹ ká máa bà nǹkan jẹ́ nílẹ̀ Yorùbá ni mo wá fẹ́ sọ kinní kan fún wa tí ò yé wa àtẹ̀mí àtẹ̀yìn tá a kọjú dá olóyè Ahmed Bọ́lá Tinubu èmi ò sí lẹ́yìn Tinubu o èmi ò sọ pé èmi gbà ti Tinubu ṣùgbọ́n ǹjẹ́ Tinubu ní ìṣòro wa ni Tinubu kọ́ ní ìṣòro wa ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ látòrí àwọn tí wọ́n ti jẹ́ ogun aṣíwájú Yorùbá káàkiri kí ni ipa táwọn náà kó tó bá jẹ́ pé ìgbìyànjú tí olóyè Tinubu tí wọ́n gbìyànjú lẹ́kọ̀ọ́ tó bá jẹ́ pé irú ìgbìyànjú tí wọ́n gbìyànjú lẹ́kọ̀ọ́ tí ìlú Èkó fi fẹsẹ̀ rinlẹ̀ bó ṣe fẹsẹ̀ rinlẹ̀ hùn tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú ní Ogun State láwọn tó darí Ogun State tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú ní Ọ̀yọ́ State lọ́wọ́ àwọn tó darí Ọ̀yọ́ State tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú ní Ọ̀ṣun State ní àwọn tó darí Ọ̀ṣun State tí wọ́n bá gbìyànjú bẹ́ẹ̀ lẹ́kìtì fáwọn tó darí Èkìtì tí wọ́n gbìyànjú bẹ́ẹ̀ ní Ondo State fáwọn tó darí Ondo State àwọn tó darí Èkìtì àwọn tó darí Kwara àtàwọn tí wọ́n darí Kogi gbogbo àwọn ibi tí Yorùbá fẹsẹ̀ múlẹ̀ sí tó bá jẹ́ pé àwọn tí wọ́n darí àwọn ìlú yìí tó bá jẹ́ pé bí olóyè Ahmed Bọ́lá Tinubu bó ṣe gbìyànjú lẹ́kọ̀ọ́ ni wọ́n gbìyànjú ni ilẹ̀ Yorùbá ó dára jù báyìí lọ ẹnìkan ṣoṣo tó wá gbìyànjú láàrin gbogbo wọn pátá tó gbìyànjú láàrin gbogbo wọn òun náà látó wá mú lọ́tà yìí o àwa Yorùbá ẹ má jẹ́ kí wọ́n kọjú ara wa síra wa ẹ má jẹ́ kí wọ́n kéèdì ẹ má jẹ́ kí wọ́n pèdè wa ẹ má jẹ́ kí èdè mú àwa ọmọ Yorùbá ẹ dákun
ẹ má jẹ́ kí èdè kó mú àwa ọmọ Yorùbá. Ohun tá à ń fojú rí pẹ̀lú ohun tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá kì í ṣe ohun tó dáa. Ẹ dákun àwa bẹ̀ yín, ẹ̀yin odi là wá wà. Ẹ̀yin odi là wà. Àmọ́ ohun tí ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà ò dùn mọ́ wa nú. Ẹ jẹ́ á jèbùrẹ́ àwọn ọ̀dọ́, ẹ jẹ́ á ṣe sùúrù. Tá a bá wá ń jà bá ti ń jà yìí, ọmọ oníbìníran kì í jà bí ẹrú. Àwọn ẹrú ni wọ́n ń jà bí wọ́n ṣe ń jà táàrí yìí, tí wọ́n ń balẹ̀ jẹ́, tí wọ́n ń bọ̀nà jẹ́. Ẹ wo iye àwọn tó ti kú nítorí ṣọ́ọ̀bù wọn tí wọ́n jóná, àwọn tí wọ́n mọ̀ ń pa gbogbo kinní yìí. Àwọn ẹlòmíín wà, wọ́n gọ sábẹ́ ìfẹ̀hónúhàn yìí láti máa fi bá tọmọlàkejì jẹ́. Ẹ wo iye àwọn tí wọ́n ṣiṣẹ́ ní Shoprite, ẹ wo ohun tí wọ́n ṣe ń bẹ̀. Ẹ wo iye àwọn tí wọ́n ṣiṣẹ́ ní TVC, wọ́n sọ wọ́n dá láìníṣẹ́. Ẹ wo àwọn tálíkà tí wọ́n ṣiṣẹ́ nílé iṣẹ́ agbèrò BRT, wọ́n sọ wọ́n dẹni tí ò lè ṣiṣẹ́ mọ́. A sì ń sọ pé à ń jà, à ń fẹ̀hónú hàn. Ṣọ́nà tí ó yẹ ká máa fi fẹ̀hónú hàn rèé. Àwa tá à ń fẹ̀hónú hàn ọ̀tọ̀ la wá o, ṣùgbọ́n àwọn jàǹdùkú tí wọ́n wọnú kinní yìí láti dàgbésí ayé ọmọ Yorùbá rú wọ́n pọ̀. Ẹ jẹ́ n lé kinní kan sí yín. Ṣé kò yé yín wípé ní West Africa tá a wà yìí, wọ́n di àwọn òbò, wọ́n fẹ́ di àwọn òbò, wọ́n ti dì níbì kan, nílùú kan ní Guinea, wọ́n dì í, wọ́n fẹ́ dì í ní Côte d'Ivoire. Ṣùgbọ́n àwọn òbò tí wọ́n fẹ́ dì ń bẹ̀ yìí, àwọn òbò tí Nàìjíríà ò faramọ́ ni. Ṣùgbọ́n àwọn òyìnbó amúnisìn gan pàápàá ń kọ́, wọ́n wọ́nà tí wọ́n ò fi ṣe apá Nàìjíríà ni. Ṣé ẹ rò pé gbogbo àwọn Boko Haram nǹkan tó wà Nàìjíríà, ṣé ẹ rò pé agbára àwọn èèyàn dúdú Nàìjíríà nìkan ni? Àwọn nǹkan ni wọ́n gọ sábẹ́ láti fi da ìgbésí ayé àwọn èèyàn dúdú rú Nàìjíríà, láti fi da orí Nàìjíríà kodò. Àwa Yorùbá tá a tún náà wá gbọ́n, ẹ wo bí wọ́n ṣe wà ní wa, ẹ wo bí wọ́n ṣe balẹ̀ Yorùbá jẹ́. Ẹ dákun mo rọ̀ wá, tí Yorùbá bá jó lọ wájú, á tún jó padà sẹ́yìn. Mọ̀jàmọ̀sá la fi ń máa kíkọ́jú Yorùbá lójú ogun. Ẹnu tá a fi pé adégún la fi ń pé adé ògún. A ti fi ọwọ́ ọ̀tún bá wọn wí, ẹ jẹ́ ká fọwọ́ òsì fọ́ wọn mọ́ra. Ẹ jẹ́ ká fi ọwọ́ òsì wa ká fi fa olóyè Ahmed Bọ́lá. Tá a bá fà wọ́n mọ́ra àti bá wọn wí, ẹ jẹ́ á fà wọ́n mọ́ra padà pé tó ohun tá à ń fẹ́ lọ́dọ̀ yín rèé. À ń rí yín gẹ́gẹ́ bí aṣíwájú gidi nígbà tó gun létí ò sẹ́nì kankan. OOOO 93 nígbà Nàdẹ́kò. Olóyè Ahmed Bọ́lá Tinubu, àwọn ni wọ́n forí lakú nígbà ìjọba ológun. Wọ́n forí lakú, wọ́n jà fún Yorùbá. Jíjà àwọn takuntakun òun ló gbé olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ló gbé dórí ipò ààrẹ. Bó tilẹ̀ jẹ́ pé gbogbo ọmọ Yorùbá Fáláyè la faramọ́. Ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà bá ti faramọ́ Fáláyè. Ṣé bọ́mọ Yorùbá náà ló pàpà wá bọ́ sórí oyè tí í ṣe Olúṣẹ́gun Ọbásanjọ́ látàrí ìjàjàgbara tí olóyè Ahmed Bọ́lá Tinubu àtàwọn tó kù jàǹgbà náà. Tàbá wá dé lónìí pé wọ́n ṣe ó kù díẹ̀ káàtó. Kì í ṣe bá a ti ń ba gbogbo ohun tá à ń bàjẹ́ ní ó yanjú gbogbo ohun tí ń ṣẹlẹ̀ ní Nàìjíríà o. Gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí rédíò, gbogbo àwa tí à ń sọ̀rọ̀ lórí social medias, èyí tá a dálẹ̀ nu gbogbo wàhálà yìí ló pọ̀ jù. Gbogbo àwọn tó kú, ẹ jẹ́ ká gbà pé ọrùn gbogbo èmi ò ń pariwo pé kógun ó ṣẹlẹ̀, kógun ó ṣẹlẹ̀. Gbogbo èyí tẹ̀ ń pariwo kógun ó ṣẹlẹ̀ kájà kátúká. Gbogbo àwọn tó kú, ọrùn yín lẹ̀jẹ̀ wọn wà o. Gbogbo àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n yìnbọn pa, èyí tẹ̀ ń pariwo lórí social media KOKO àtàwọn tó kù. Èmi ò bá yín wí, mi ò sì bú yín. Ṣùgbọ́n ẹ jẹ́ ká yí ohun wa padà. Wọ́n ní tá a bá ta, a máa ń tọ̀ ni. Tá a bá tọ̀ yóò tẹrun onídìí. Ẹ wo ohun tó rọra ṣẹlẹ̀ ní kékeré yìí. Ẹ wo ohun tó ṣẹlẹ̀ ní bíntì yìí. Tógun bá ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá, 30 ọdún a máa lè bọ́ sípò. Ẹ wo ilẹ̀ Yíbò,
ẹ wo ilẹ̀ Yíbò tí wọ́n fi ọdún 3 péré ja ogun nílẹ̀ Yíbò, ọdún 3 ni wọ́n fi jagun Biafra nílẹ̀ Yíbò. 60 ọdún là ń lò lọ yìí, àbí ká sọ pé 60 ọdún dín 5. Ilẹ̀ Yíbò mà ní àlàáfíà títí wá dòní. Ilẹ̀ Yíbò ní àlàáfíà, kódà àwọn ọta àbọn tí wọ́n yìn ńgbà náà ó tún kùnú àwọn ọta àbọn tí wọ́n rí ilẹ̀ Yíbò dòní. Ilẹ̀ Yíbò ní àlàáfíà dòní. Àwọn ọmọ Yorùbá kí ló dé? Lóòótọ́ gbogbo wa là ń fẹ́ Odùduwà nation, gbogbo wa là ń fẹ́ Odùduwà nation, gbogbo wa ló ń wò gba òmìnira, ṣùgbọ́n ogun àwa la lọ́gbọ́n, àwa la nòye ni mọ̀ láti ń bẹ lọ́dọ̀ gbọ́dọ̀ jagun bí ẹrú. Tá a bá fẹ́ gba Odùduwà nation, ọ̀nà oríṣiríṣi ń bẹ tá a gbà tá a fi gbà. Àkọ́kọ́, a gbọ́dọ̀ gbàgbé ọ̀tẹ̀ tí ń bẹ láàrin ara wa, kí gbogbo wo fọwọ́sowọ́pọ̀. Kọ́mọ Awólọ́wọ̀ sowọ́pọ̀ pẹ̀lú ọmọ Akíntọ́lá, kọ́mọ Tinubu sowọ́pọ̀ pẹ̀lú ọmọ Ọbásanjọ́, pẹ̀lú ọmọ Ọọ̀ni of Ifẹ̀. Kí gbogbo lọ́balọ́ba kífẹ́ ó jọba láàrin wọn, kí wọ́n yọ èmi mi ojú ọ́ ìwọ ló jù mí, kí wọ́n yọ kó láàrin ara wọn. Ká wá rìn ní ìṣọ̀kan, ká dáríjìra wa. Gbogbo ogun wẹ̀ tí ẹ̀ tá a jà ń gbà náà, ẹ jẹ́ àfọwọ́wọ́nú ká yọ̀yún kó láàrin ara wa. Tá a bá rí lè ṣe, Oòduà lè ṣọmọ dúró nù. Èyí tá a wá dálẹ̀ yìí, ẹ wo iye ẹnu tí Tinubu tá à ń bú yìí, ẹ wo iye ẹni tó ń bọ́. Tinubu Bọ́lá Ahmed tí wọ́n tara rẹ̀ là. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gọ́vnà nílẹ̀ Haúsá ló jẹ́ pé látara Tinubu ni wọ́n fi di gọ́vnà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn gọ́vnà nílẹ̀ Yíbò, Tinubu yìí ló tì wọ́n lẹ́yìn débẹ̀. Tó bá jẹ́ pé tilẹ̀ Yorùbá la fẹ́ sọ ni, mélòó la fẹ́ kà nínú ẹ̀yìn Adépèlé. Èyí tó wájú bá ń bá rere ẹ̀bẹ̀ ń gbẹ̀ gangan pàápàá ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ti ń bẹ̀ ń bẹ̀. Ṣé bí Tinubu la fọbajẹ tó fi ààrẹ yìí bẹ̀? Igbákejì rẹ̀ yìí náà ni àwọn kan wá kó sí yúnú. Wọ́n ní kẹ́ ẹ máa nà ká ìka aburú ìka ìdá, kẹ́ ẹ máa nà sẹ́ni tí ó gbà wá lẹ̀ lọ́jọ́ ọ̀la. Wọ́n ti mọ̀ pé tí Tinubu bá di president Nàìjíríà, wọ́n mọ̀ pé wọn ò lè darí Tinubu bí wọ́n ṣe ń darí Buhari. Wọ́n mọ̀ pé àwọn ò lè ká Tinubu lọ́wọ́ kò báwọn ṣe ń ká Buhari lọ́wọ́ kò. Wọ́n mọ̀ pé Tinubu yóò tú yẹ̀, yóò tú lù ṣe, yóò tú gbogbo Nàìjíríà ṣe. Nàìjíríà wọ́n rí ọjọ́ iwájú Yorùbá, wọ́n rí pé yóò dára yóò sunwọ̀n, wọ́n wá kó sí wa nú, wọ́n wá sọ wá dọ̀tí ara wa. Ẹ dákun ẹ jẹ́ fa Tinubu mọ́ra padà, ẹ dákun mo bẹ̀ wá ni. Ẹ má torí eléyìí mú èmi ambassador Látúndé Àkànní Eletiọfẹ. Ẹ má ọ̀rọ̀ tí mò ń sọ ó yé ọlọ́gbọ́n ó yé olóye o. Ṣé ẹ mọ̀ pé gbogbo àwọn tí wọ́n ń jẹ lábẹ́ Tinubu, gbogbo àwọn tí wọ́n hùwà ìwà jàǹdùkú yìí, wọ́n sì sọ pé máa jó lọ mò ń rẹ̀ ìyẹn ni àlọ́ ń táwọn àbọ̀ ń tà náà rẹ̀ o. TVC tó jẹ́ pé iléeṣẹ́ tẹlifíṣàn tó jẹ́ pé àwọn ọmọ Yorùbá nìkan ló ní, tó sì jẹ́ pé iléeṣẹ́ kan tó nágbára nílẹ̀ Yorùbá ni. Àwa ọmọ Yorùbá náà ló ní ká lọ dáná sun. Kí ló dé tí wọ́n sun channel tó jẹ́ tọmọ Yíbò, AIT tó jẹ́ tọmọ Yíbò? Kí ló dé tí wọ́n sun Arise television tó jẹ́ tọmọ Yíbò? Kí ló dé tí wọ́n sun àwọn iléeṣẹ́ tó jẹ́ ti àwọn ọmọ Hausa àtàwọn ọmọ Yíbò tó wà lẹ́kọ̀ọ́, tó jẹ́ pé iléeṣẹ́ ọmọ Yorùbá tó gbajúgbajà tó sì dáa jù táwọn èèyàn wò jù lágbàáyé ni wọ́n wá dáná sun? Ṣé ọmọ Yorùbá ló dáná sun? Ìbéèrè tó yẹ ká jọ máa bèèrè àwa nù. BRT ọkọ̀ elérò tó jẹ́ pé wọ́n fi ń ran mẹ̀kúnnù lọ́wọ́ lẹ́kọ̀ọ́, ṣé ọmọ Yorùbá ló lọ bẹ̀ tó lọ dáná sun? Ṣé mẹ̀kúnnù lè mọ̀ọ́mọ̀ fìyà jẹra rẹ̀? Ìbéèrè tó yẹ káwọn ọmọ Yorùbá máa bèèrè àwa rèé. Ṣé kìí ṣe pé àwọn ará bí ti wọlé sí wa lára? Ṣé kìí ṣe pé àwọn ará bí ti tẹ̀yìn omi ti tẹ̀yìn wọ̀gbí lẹ́nu? Olóyè Sunday Ìgbòho ẹmọ̀ ti lajúlẹ̀ tàlùbọ́mọ̀ ti kó sí.
Ìbà Gani Adams Ààrẹ Ọ̀nà Kakanfò ti gbogbo ilẹ̀ Yorùbá ẹ mọ̀ tí lajú lẹ́tà pọ́pà ti kó sínú ojú yìí. Gbogbo ẹ̀yin lọ́ba ẹ wo bí wọ́n ṣe lé ọba kó láàfin rẹ̀ tí wọ́n sì dáná sunlé ọba Èkó. Wọ́n dáná sunlé ọba Èkó. Tẹ́ bá dé bí wọ́n ṣe gbé ọba nígbé yẹ̀yẹ́, ọ̀pá àṣẹ ọba wọ́n gbé nígbé yẹ̀yẹ́. Ṣé bá ṣe máa bá lọ rèé? Yorùbá ronú o, Eletiọfẹ ambassador ń ké. Yorùbá ronú o, Ọlátúndé Akanni ń sọ. Yorùbá ronú o, ọmọ ọba kì í jàbí ẹrú o. Yorùbá ronú o, àwọn ọ̀tá wọ́n ti wọlé sí wa lára. Àwọn ọ̀tá ṣetán láti fọ́ ìlú Èkó mọ́ wa lórí o. Wọ́n mọ̀ pé ilé agbára àwọn ọmọ Yorùbá nù. Tá a bá gbọ́ Oòduà nation nígbà tí ilé Èkó bá fọ́, kí là á fi tukọ̀ Oòduà nation? Ṣèbí ìlú Èkó yìí náà ni. Ẹ dákun gbogbo àwa ajìjàgbara. Ẹ jẹ́ ká sọ fáwọn tí wọ́n rò pé a gọ̀. Ẹ jẹ́ ká sọ fún wọn pé àbá Tinubu jà. A fẹ́ kọ́ Tinubu lẹ́kọ̀ọ́ ni. Àbá olóyè Ahmed Tinubu àbá wọn jà. Ẹ jẹ́ ká mọ̀ pé a fẹ́ kọ́ olóyè Ahmed Tinubu, a fẹ́ kọ́ wọn lẹ́kọ̀ọ́ ni. A sì ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ fún olóyè Ahmed Tinubu. Àwọn náà ti gbọ́ wáyé. A ti sọ̀rọ̀ sókè báyìí. Gbogbo wa ti sọ̀rọ̀ sókè. Kí ló yẹ ká wá ṣe? Ẹ jẹ́ ká fà wọ́n mọ́ra. Ẹ jẹ́ ká sọ fún wọn pé ní lásìkò yìí a nílò ọ̀rọ̀ wọn. Ipò aṣíwájú à ń fẹ́ wọn kí wọ́n máa sọ fún wa pé àwọn wà lẹ́yìn àwọn ọ̀dọ́. Àwọn sì ń fẹ́ kọjọ́ ọ̀la ọ̀dọ́ kó dára. Àwọn ń fẹ́ pé Oòduà nation yìí tí kò bá wọ̀, Oòduà nation ń lọ lọ́tọ̀ọ̀tọ̀. Ẹ jẹ́ kí olóyè Ahmed Tinubu káwọn náà lè ríbi sọ̀rọ̀. A ti bá wọn wí, wọ́n ti gbọ́ bàwí. A ti sọ̀rọ̀ sókè, wọ́n sì ti gbọ́. Nígbà tá a sọ̀rọ̀ sókè tí olóyè Ahmed Bọ́lá Tinubu tí wọ́n ti gbọ́ báyìí, ẹ jẹ́ ká fà wọ́n mọ́ra. Èyí tá à ń ṣe tá à ń lé àwọn ọmọ wọn káàkiri, iná ọ̀tẹ̀ là ń dá kalẹ̀ yìí o. Àwọn ọmọ olóyè Ahmed Tinubu tá à ń lé káàkiri kì í ṣẹjọ́ tiwọn. Orí ló dá wọn sílé ọlọ́lá, orí ló dá wọn sílé olówó. Orí ìbá dá èmi náà sílé olówó, orí ìbá dá èmi náà sílé ọlọ́lá. Orí ìbá dá mi sílé abiyì, orí ò bá dá mi sílé ọlọ́rọ̀. Àwọn tó dá sílé ọlọ́rọ̀ kì í ṣẹjọ́ wọn. Ibi tọ́lọ́run dá wọn sínú. Ẹ má pa ọmọ wọn jà mọ́. Ẹ má dúnkokò mọ́ àwọn ọmọ. Ẹjọ́ àwọn ọmọ wọn kọ́. Orí ló ṣẹ̀dá wọn síbẹ̀. Eléyìí ló pín ìkíkọ̀. Ẹ̀yin tẹ́ ń bínú lónìí, tẹ́ ẹ̀ ní tálíkà ní. Ǹjẹ́ tẹ́mi àti yín tá a bá kò láyé lónìí, ìjà mọbi tó rí fẹ́ padà dá wa sí? Ǹjọ́ ṣeé ṣe kó jẹ́ pé wọ́n tó ń bínú tó ń dáná sun gbogbo nǹkan lónìí, bóyá ilé olówó lọ́lọ́run fẹ́ padà dá ọ sí lọ́la? Ẹ dákun, ẹ dápọ̀. Dòdèǹdè Akanni Eletiọfẹ, mo wí tèmi tó. Ọmọ Yorùbá ẹ fura, ẹ jẹ́ ká ronú o.